Nigeria government ẹ jọ̀ọ́ abẹ́yìn Nigeria government látòrí bàbá tiwa Tinubu Bọ́lá Ahmed abẹ́yìn a ti rí pé ní ohun èèyàn lóhun Ọlọ́run a ti rí pé nígbà tí Donald Trump tó ti fún yín ní wọ́n ní báyìí lórí èèyàn pípa a rí pé ẹ ti ń fún wa láwọn fake news kọ̀ọ̀kan pé ọ̀daràn 13 mẹ́rìndínlógún lẹ́mú ọ̀daràn 18 lẹ́mú sáà ìgbà tẹ́ mú wa níní tẹ́ mú Oyènúsì ẹ pé gbogbo ayé báyìí wájú gbogbo ayé báyìí lẹ́tí yáǹgì ẹ̀ lẹ́tí yìnbọn sí wọn fídíò yẹn sì wà ńlẹ̀ dọ́là nígbà tẹ́ mú àwọn ọ̀daràn tó ń jalè nílùú gbà yẹn nígbà tí wọ́n mú báyìí àmọ́ bóyá ẹ wá proof ẹjọ́ sà ẹ proof fún wa báyìí pé ìjọba yín dáa gbogbo àwọn Boko Haram yẹn má fẹnu mú wọn mọ́ ẹ má fi social media mú wọn torí kí ẹ lè máa post káwọn US lè máa rí nǹkan tó ń lọ bí báyìí tẹ́ ẹ bá ẹ stop kínní fún ara yín ìjọba Nàìjíríà kò ná yín ní nǹkan kan láti stop killings fúnra yín mo sọ fún yín gbà yẹn mo ní life is not by religion it's by humanity ọmọ èèyàn kan níyín ọmọ èèyàn kan làwọn tó ń kú ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìjọba tẹ́ ẹ jẹ́ tá a ní kẹ́ ẹ jẹ́ ni pé kẹ́ ẹ jí aṣojú wa ká lè ní aláfisùn ló yẹ ká fi yín síbẹ̀ kí ṣe pé bóyá kẹ́ ẹ bá lo by force power lé wa lórí ẹ ní access kankan láti lo by force power lé wa lórí àwa aráàlú la lè dictate nǹkan tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe that is what they call government the government is ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ is not you people tá a fi sórí àléfà tá a bá fi yín joyè àwòdìsà ẹ try láti lè gbẹ́dì yẹ nǹkan tá à ń try láti sọ amọ̀mọ̀ káwọn tó ń jẹjẹkújẹ lọ́wọ́ yín ò ní lè sọ eléyìí òun ló fà á táwa náà fi sún sẹ́yìn fún yín sódà tá a lè sòótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tó tọ́ ọ̀rọ̀ bá dé sà gbogbo kíní kan federal government arrest kíní kan orí social media ni tẹ́ bá mú bandit ẹ fi wọ́n hàn wáyé tẹ́ ń cover ojú àwọn tẹ́ ń mú láti about many years police station ní kéèsì yẹn máa dé lọ mí rò wọ́n dájọ́ Boko Haram ní kóòtù rí wọ́n ní dé kóòtù láyé tí kọ́ ọ̀dà àti fi wọ́n lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta máa sọ o èmi oníṣàì máa sọ o kí lẹ̀ ń wá lọ́dọ̀ Gumi is a terrorist the same Gumi is a terrorist ni kí lẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ ṣé kí n sọ̀rọ̀ lọ́fà àbí kí n dákẹ́ ń bẹ̀ kí lẹ̀ ń wá lọ́dọ̀ Gumi gbogbo yín lẹ̀ lọ ọ̀dọ̀ Gumi tó bá ti kù 2 years tí campaign máa dé kí lẹ̀ ń wá lọ́bẹ̀ kí ni iṣẹ́ tó ń ṣe fún wa ṣé Gumi jára lu wa ni kì í ṣara bíbá yìí náà Gumi is not from Nigeria Mali làwọn people yìí ti wá now they come from nowhere wọ́n dẹ̀ ń ṣe ìjọba lé wa lórí wọ́n dẹ̀ ń lo agbára lé wa lórí wọ́n dẹ̀ ń kí wa down they are killing other tribe people are dying Yoruba people are dying everybody are dying this is time to talk ẹ lè pa gbogbo wa tán láíláí ṣé ìgbà tẹ́ wá pa Fẹlá ṣe solution wá wà ní ṣé àwọn ọmọ kan ò tún dìde wọn sọ̀rọ̀ ni so èèmù yín ni pé tí Fẹlá bá ti kú ọ̀rọ̀ máa tán it's a lie bẹ́ẹ̀ pa 100 èèyàn tó ń sọ̀rọ̀ lé ní another 1 million èèyàn á tún dìde lọ́la wọ́n á tún dìde ìjọba Nàìjíríà ẹ má fún wa ní fake news lọ́la ìmọ̀ stop giving us fake news do the real ẹ pa àwọn Boko Haram yẹn fún ẹfẹ yín wọn ti àgbákẹ́ yìnbọn fún wọn bẹ́ẹ̀ yẹ ṣe Oyènúsì we are not a fool torí pé ẹ mọ̀ pé tí news yín yẹn tó bá ń trend àwọn Donald Trump wọn á lè understand why federal government decided to be killing citizens why because of religion ṣé ó sọ fún yín pé àwọn tẹ́ ń pa yẹn tẹ́ bá dọ́rùn Ọlọ́run máa dá yín láre ni tó bá yẹ pé lóòótọ́ làlùjọ náà wà lóòótọ́ ṣẹ́ ìrùpọ̀ Ọlọ́run máa dá yín láre ni ẹ̀dá tọ́lọ́run dá tẹ́ wá ń fún ara yín pa ẹ̀dẹ̀ ń wá àánú Ọlọ́run lórí ẹ̀ lè rí stop killing anybody decide to do Christian ẹ jẹ́ kán ṣe anybody to decide to do ìmọ̀lẹ̀ ẹ jẹ́ kán ṣe oníṣègùn làwa it is time now going to be denying all of religion in ilẹ̀ Yorùbá I'm from Odùduwà blood àwọn ancestors wa tí àwọn òyìnbó kó lẹ́rú gbà yẹn àwọn náà suffer fún wa tó ń jẹ́ ká rí life live lẹ́ni ọmọ tí yóò bá bá tán abárọ̀bá all those people they suffer for us mi lè gbé àjèjì kan lé wọn lórí láíláí olórí burúkú ló máa sọ pé family òun Jésù ni àbí family òun Muhammadu ni who does that I have my own ancestors tó ń fara jìyà fún mi ń bí àwọn tó bá fara jìyà fún ìlú títí wọn èmi á máa sìn so possible ní ibo láti rírú ẹ̀ I saw a lot of people tẹ jáde fún Afa Hakeem lẹ́nu ọjọ́ mẹ́ta because the Afa is talking truth ó lọ́mọ Yorùbá lòun pé òun kì í ṣọmọ àlè tóun bá jẹ́ mùsùlùmí yẹn sọ pé kóun tààràn òun ní gbàǹjo ojú ẹ̀ là ní ojú Afa Hakeem là ní mo wá lẹ́yìn muslim kan tẹ́ ń takò tẹ́ ń bu tẹ́ ń sọ̀rọ̀ torí pé ẹ ti rí pé iṣẹ́ ti ń já ojú àwọn náà ti là bójú èmi Saheed náà ṣe là nìyẹn and I can never my generation will never do muslim again because you people are just murderer killing people up and down because of the dangerous book tí wíwèrè kan gbé fún yín tó ní kẹ́ máa kà káàkiri you are killing people up and down. Islamic is a dangerous religion. When you do it, you're ready to kill someone. You're ready to have devil mind. Ẹ̀dẹ̀ sọ pé lọ ṣe sọ̀kò àṣetánì ní Mẹ́kà. Ta la àṣetánì yẹn? Who is the àṣetánì? Ẹ̀yin gangan la àṣetánì inú ayé. Bàbá Tinubu ẹ má fún wa ní fake news mọ́. Kẹ́ni kankan má torí religion pa anybody mọ́. It's because of Islam you people are killing people. It's truth. Òótọ́ ni wọ́n parọ́. Àwọn Christian yẹn ò parọ́. I'm not a Christian. I'm even a traditionalist tó gbó nínú dáadáa. Ọmọ ìbílẹ̀ ọmọ Oòduà ni mí. Wọ́n sọ pé àwọn wèrè kan náà a ṣe program wọn ní èyí bọ̀bọ̀ má jẹ́ kán pa ẹ̀ wọ́n á rí sí mata ìgbà tí wọ́n wá rí sí mata mi ṣọ́kàn gan balẹ̀ ni ìgbà tí wọ́n rí sí mata ń sìn ṣó lè travel without taking others people join body ṣó lè dá travel ṣọ́kàn ẹ̀ balẹ̀
ṣé Nàìjíríà ń wà òkè mo páàkì mọ́tò láìpẹ́ ń sin àwọn young boys wọ́n sáré wá bá mi wọ́n wá tọrọ owó pé bí ń pa àwọn fẹ́ jẹun ṣé bí ìjọba Amẹ́ríkà bí ìjọba US bí táwọn kọ́mọ tí wọ́n lọ ṣé bọ́n ṣe ń fìdí àwọn citizen nìyẹn tẹ́ bá ń gba tax return wà tax gain wà fáwọn aráàlú ẹ̀tọ́ wọn tó yẹ kẹ́ ẹ máa fún wọn ẹ fi gbogbo ẹ fi ń yáwó ẹ fi ń ṣe gbogbo ẹ ń kówó lọ lóyìnbó ẹ ń sọ́fà àwọn èèyàn ẹni tó bá fẹ́ sọ́fà ara ẹni o I don't even bother with that economy nothing concern me but do the security do the security or you can approve gun to everybody let everybody have access to gun if you can't do it let everybody have access to gun ẹ jẹ́ kí everybody gbogbo ayé ẹ jẹ́ kó ní access sí ìbọn ẹ ń di àwọn kan lọ́wọ́ mú àwọn kan pààyàn wọ́n á wé láwà ní wọ́n á dẹ̀ bọ́ láti inú gbé wọ́n á dẹ̀ bọ́ jáde wọ́n á dẹ̀ ajá kí ojú títì wọ́n á dẹ̀ ru àwọn èèyàn wọ́n wọ́n á ń gba ransom wọ́n wá ń gba ransom ibo náà ń gbé ransom yẹn lọ ta ló ń gbà á ẹ mọ gbogbo ẹ̀ dẹ̀ dákẹ́ wá fún stop giving us fake news on social media you arrest nobody terrorist go and do it for real nǹkan tá a fẹ́ nìyẹn and stop declare the good people in the country stop declare them wanted again kí ló ṣẹlẹ̀ what happened to Nnamdi Kanu why the man still in the custody DSS custody why ẹ sọ pé kíni who ready to die we no fear to talk all die na die àwọn tó kú lánàá náà wọ́n kú náà ni you now expecting me to be scared of those animal government this is animal government tẹ bá lé ẹranko kúrò níbi kan pé kó bá ṣe kankan á tún padà síbẹ̀ ṣé government lele ni government that is just doing when you abuse IG will send boys to come and arrest you in your house but when Boko Haram come outside and kill mass killing they will not hear pam everybody will silent ẹ wá fẹ́ ká dákẹ́ lórí mátà yẹn torí ẹ̀ ló fà á tí mo fi ń tajà online tí mo fi yẹ kẹ́ni kankan wá lé mi and I know you police people you know my house I know that one pé yes you know my house but I don't care màá ti mọ̀ pé yín ni when you come I will know that you are welcome because I'm talking but don't forget that when you retire the punishment will stand by you yes the punishment will stand by you you will serve the punishment too ọ̀run yàbọ̀ sójọ́rọ̀ ẹnìkan ni stop killing everybody stop bandits stop killing stop kidnapping in the country that's what we are telling you ẹ bá sọ ó bá yá máa sọ pé àmà sọ̀rọ̀ o tó bá ti sọ̀rọ̀ ìjọba máa gbé ẹ ìgbà tó bá gbé ẹ ńkọ́ àwọn tó gbé lánàá tó padà nù kí ló gbẹ̀yìn Abíọ́lá ìgbà tó wá pa Abíọ́lá ńkọ́ ṣé wọ́n sún jẹ ni àwọn aráàlú wọ́n ní kẹ́ stop bandits kẹ́ stop killing ẹ̀dẹ̀ lọ sọ́dọ̀ wọn ẹ̀dẹ̀ lọlé ẹnìkan nínú wọn ẹ lọ pààyàn dànù ńbẹ̀ you get devil mind dangerous mind to come out somebody else to kill the person but you can't kill the bandit because you are using them ẹ wo nǹkan tí bọ̀bọ̀ ìbá fẹ́ ṣe Trump àbí kí ló I know he's not like black he's working for gain but anything want to happen kó kúkú happen kí gbogbo akókó bọ̀ bí ta fẹ́ gbọ́rọ̀ wa gbà but èwo ni kí tó ó happen kò happen sí nínú Boko Haram àti Trump ta ni ó bẹ́tà ní jù nínú àwọn méjèèjì Boko Haram are reducing people every day where dem come from ẹ wá ẹ̀ lè pa wá tọ́ àwa máa sọ̀rọ̀ àwọn tẹ́ bá palẹ̀ máa pa àwọn tó máa ṣẹ́kù kò lọ fà o. àkùbá ti yàn án à ń sọ̀rọ̀ lórí àwọn alágbára Yorùbá tí agbára wọn ò lè ṣílẹ̀kùn ògo fún ìran Yorùbá à ń sọ̀rọ̀ àwọn alágbára tán sọ Yorùbá dẹrú lójú ayé wọn à ń sọ̀rọ̀ igi tó yẹ ká fẹ̀yìntì ní ìran Yorùbá ìran kóòtù òjíire tó fi gbogbo ara ṣe kìkìdá ẹ̀gún à ń sọ̀rọ̀ àwọn alágbára tó ń wà nídìí òro that they supposed to be feeding the Yorùbás ṣùgbọ́n tí ìran Yorùbá ò rí òro jẹ à ń sọ̀rọ̀ àwọn alágbára tó ń wà nídìí ọsàn tó yẹ kí Yorùbá máa mu dídùn tó jẹ́ pé kan náà fún ìran Yorùbá mu ní òwe Yorùbá kan dẹ̀ sọ wípé àìlẹ́ni nímú sàn ká mu kíkan à ń sọ̀rọ̀ àwọn alágbára tí wọ́n wà lọ́yà tí wọ́n ò yá tí wọ́n wà nífọ̀n náà fọ́nṣú wọ́n rí náà fọ̀n wálé it is a great shame for the Yorùbá leaders kó wá jẹ́ gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ tó dé bá wa yìí tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe ń sá pọ̀nàpọ̀nà kiri Donald Trump ń bọ̀ Donald Trump wá bẹ́ẹ̀ dẹ̀ rí mo pòwe yẹn lánàá pé Yorùbá ní pé tí ènìyàn bá pẹ́ lórí míkímí wọ́n ní èsìkéèsì a máa ṣe kíni a máa bá èèyàn bẹ̀ à ń sọ̀rọ̀ àwọn alágbára tí Fúlàní kí okùn bọ̀ wọ́n lọ́rùn bọ̀ ìran wọn lọ́rùn tọ́ndẹ̀ wà ní ipò agbára bọ̀ tí wọ́n kápẹ́pù láti tú okùn náà
à ń sọ̀rọ̀ àwọn tá à ń wò gẹ́gẹ́ bí alágbára tó jẹ́ pé tá a bá ń dárúkọ wọn nílẹ̀ Yorùbá we can call them a father ṣùgbọ́n ability to be called a father wọn à ní torí pé wọ́n wà nídìí ọ̀sán ìran Yorùbá ń mú kíkan wọ́n wà nídìí òro ìran Yorùbá ò rí òro jẹ ó yẹ kí ìran Yorùbá ó fẹ̀yìntì wọ́n fi gbogbo ara wọn ṣe kìkìdá ẹ̀gún ìran Yorùbá ń fọ̀rọ̀ lọ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá wọ́n wá jẹ́ aláròkiri wọ́n ta ìran wọn ní ọ̀pọ̀ wọ́n sọ wọ́n di alárìnkiri káàkiri gbogbo àgbáyé wọ́n wá dẹni tó ní ògo tí ò rí ògo lò bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ńlá dẹ̀ ni hello yes ma yóò ìbànújẹ́ ńlá dẹ̀ ni kéènìyàn ò ní ògo ká máa pè nìyàn lọ́mọ ológo ṣùgbọ́n kó má rí ògo yẹn lò ìbànújẹ́ ńlá ni o ohun tí ènìyàn bá ní tí Yorùbá ní pé kò yẹ kó tún máa fìyà jẹ èèyàn tó wá jẹ́ pé ohun tí ènìyàn ní gangan ní wá ń fìyà jẹ èèyàn ìbànújẹ́ ńlá ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wá di orógbó tán ni wọ́n pa kò láwín wọ́n ní kán jẹ́ ó korò wọ́n tún ní kán fi gé ẹ̀dá náà Ṣàngó ní ọmọ ìyá òun ni kí láǹfààní orógbó tá a pa tí ò láwín tá a tún ní ká jẹ́ tó korò àní ká tún fi gé ẹ̀dá náà Ṣàngó ní rárá ẹ má dánwò ọmọ ìyá òun ni kí láǹfààní àwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá tí gbogbo wọn ṣì gba oró tán ṣì gba ìkorò tán ṣì gba ata tí wọ́n ń ta ìran Yorùbá lójú kí láǹfààní wọn ẹgbẹ́ náà ẹ̀yin ọmọ kóòtù òjíire Donald Trump ń bọ̀ ní Nàìjíríà ṣe ló yẹ kó jẹ́ àrètí gbọ́ fún ìran kóòtù òjíire tó bá jẹ́ pé àwọn àgbààgbà yìí lóòótọ́ ní ìfẹ́ ìran Yorùbá wà lọ́kàn wọn àrètí gbọ́ ló yẹ kó jẹ́ fún wa ká máa sọ pé Ọlọ́run ló mà ní káwọn bàbá yìí tètè dìde wọ́n ní Donald Trump ń bọ̀ wá bá wọn fà á àrètí gbọ́ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìfẹ́ ìran wọn ò sí ní ọkàn wọn wọ́n ti wá jẹ́ kí Yorùbá ó wà lórí mímíkímí èsìkéṣì tí wàá ń bá wa ń bẹ̀ ẹ̀gbọ́n náà ṣé Sunday Igboho lè ọ̀tá wa àbí kí n béèrè lọ́wọ́ ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá those people that we see as a powerful man in Yorùbá land ṣé Sunday Igboho lọ̀tá yín àbí ìran yín ni ọ̀tá yín tẹ́ fi gágunlá sí ọ̀rọ̀ Yorùbá tọ̀rọ̀ Yorùbá ò kàn yín February 2020 February 24 2020 mo ń tú ilé lálẹ́ àná àjò ni mo wà kórí kó gbé mi délé màá tú bí tí mo kọ́ sí màá fi wọ̀nyí torí àwa ò ní dákẹ́ títí ògo Yorùbá ó fi dé tí Yorùbá ó fi bọ́ kúrò nínú Nàìjíríà February 24 2020 ní Sultan Sokoto ló lanu lọ̀rọ̀ Fúlàní bá jáde lẹ́nu ẹ̀ ló ní you fight Almighty Allah if you fight Boko Haram and one of the intelligent ó jẹ́ kó di mímọ̀ pé nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu àwọn sponsor àwọn founder àwọn igi lẹ́yìn ọgbà àwọn Boko Haram wà nínú ìjọba yìí kí ló ní ẹ̀yin alágbára ìran Yorùbá kẹ́yìn náà dìde pé ẹ fẹ́ gbàyànù lára ìran Yorùbá ṣé Sunday Igboho lọ̀tá yín ni àbí ìran yín lọ̀tá yín ẹ̀yin alágbára ìran Yorùbá ni o torí àmúwúlò yín gbàrà tí Buhari ti gbàjọba gbàrà tó gbàjọba ló bẹ̀rẹ̀ sí ń roko sí ìran Fúlàní nídìí
ló bẹ̀rẹ̀ sí ń ró wọn ní agbára mo ní fídíò kan tí mo fẹ́ fi wọ̀nyí bíbá yìí níbi tá a wà lọ́wọ́lọ́wọ́ ó mà ṣe o ó bẹ̀rẹ̀ sí ń roko tiwọn àwọn náà ń dábẹ́ ẹdun wọn rọ̀ bí òwe nígbà tí wọ́n ní bàbá nígbẹ̀jọ́ bí èèyàn bá ti ní bàbá nígbẹ̀jọ́ kò sára tí ò ní lè dá kò sí tú tí ò ní lè pa mò ń bọ̀ mò ń wá fídíò yẹn ni o oh God ọ̀tọ̀ níbi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tọ̀ torí pé àwọn ní baba ń gbẹ́jọ́ wọ́n ní baba nígbẹ́jọ́ ṣé ń gbọ́ mi you know the meaning of baba nígbẹ́jọ́ Buhari dìde ó ń ṣeun gbogbo tí ó tẹ́ ìran rẹ̀ lọ́rùn ẹ jẹ́ ń bi yín léèrè kí láǹfààní baba Tinubu ń rò kúrò wọn o bọ̀tọ̀ ọlọ́run ajẹ́kọ̀wọ́ Trump ṣé Donald Trump ó tẹ̀ wọ́n ìgbà yẹn náà máa mọ̀ wípé ilé làbọ̀ ìsinmi oko ìgbà yẹn náà máa mọ̀ pé ẹni bá ta lára ilé ẹ̀ lọ́pọ̀ kò ní rírà lọ́wọ́n since 1960 àṣeyọrí wo ni ìran Yorùbá ṣe nínú Nàìjíríà since 1999 democracy tẹ̀ ń sọ yìí tí gbogbo wa jọ ń crazy name one achievement tá a lè sọ wípé ìran Yorùbá rí nǹkan tó gbé níbi tá a ti ń jó kiri o a rí nǹkan tọ́ka sí pé a rí eléyìí èyí tẹ̀ wá lọ́wọ́ ẹ dá mi lóhùn it is because the majority of leaders we have àwọn bàbá tá à ń wò bíi bàbá wọn àrí títí wá rò the love of the Yorùbá is not in their heart ló jẹ́ kí n béèrè pé ṣé Sunday Igboho lọ̀tá wọn ṣé Sunday Igboho lọ̀tá wọn ẹ wo oko ráìsì rẹ o. Saturday today is Tuesday Saturday lè lè ṣẹlẹ̀ oko ráìsì èèyàn kan lè lè màá wá fi ọmọ tó ń da màálù lọ sí oko ráìsì oníráìsì ọmọ tó ń da màálù lọ sí oko olóko ẹ̀fọ́ máa pọ̀ ń bí Olódùmarè. kẹwàá gbọ́rọ̀ tó ń bi léèrè kẹwàá gbọ́ ohun tó ń sọ ẹ wò ó rèé. Saliu ìlérí tó ń ṣe báyìí pé tí màálù rẹ̀ bá padà wọ inú oko kó yìnbọn sí màálù kán yìnbọn sí màálù rẹ̀. ọ̀rọ̀ àná nìyẹn o ló fa ṣètò tó ló fi màálù jẹ oko ráìsì tó tọ́ ni lórí tó fi kó màálù wọ ní oko ráìsì. ní àárọ̀ wọn sọ pé báyìí mo dédé àmọ́ báyìí mo. ẹ má bínú pé kò clear o àpé kò loud. nígbà tó wá di ní ọwọ́ ọ̀sán ẹsẹ̀ kan wá ń wọ́rí ẹsẹ̀ wọn ń dùn mí lórí bẹ́sìn ẹsẹ̀ yẹn wọ́ ẹsẹ̀ wọn. àbúrò mi wá ní kẹjẹ ká lọ sí mo ní kọjá ká lọ sí ibi sáìdì òkè odò pé ìjẹ òdì náà. ṣé ẹ rí ọmọ kékeré kí ń dààmú àgbàlagbà. mo náà kà jẹun níbẹ̀ wọn kà padà sí ìgbà yìí ni. wọ́n ti gbàgbọ́ ọwọ́ ẹ̀ ni o ló fi jẹ́ ń tù bẹ́ẹ̀ o kò mọ̀ páwọn yẹn ti gọ́dẹ òun o. ṣé wọn ti sọ fún yín pé kẹ́mọ̀ kó ráìsì kẹ́mọ̀ kó màálù yìí wọ bẹ́ẹ̀ mọ́. oko ráìsì èèyàn kan náà wọ̀ tán jẹ lọ́ra yẹn o. nǹkan bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta báyìí sọ wọn kó màálù yìí wọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n débẹ̀ tí wọ́n sì jẹ ráìsì tán jágbàdo mi rò pé bàbá rẹ̀ ti tán owó ìtanràn rẹ̀ báyìí mi rò pé wọ́n ti san àbí
só yẹ kí ẹ̀yin máa fi nǹkan tí yín pa ti ẹnìkejì lára só sì dá bẹ́ẹ̀ kò dáa kí ló wá ṣe rò pé inú ráìsì yẹn tàbí inú àgbàdo yẹn ló yẹ kó máa lò lọ ó tó ọmọ ọdún mélòó báyìí só lọ léèwé rárá ó lọ. nítorí fẹ́ sọ gbogbo Yorùbá dà nìyẹn. kí ló wá fẹ́ ká ṣe fún ẹ báyìí. lẹ́yìn ìgbà tí mi náà ti kíkú ilé yìí mo jábọ̀ ìjọba àwọn kàtàkì lára. kan forí jì ọ́ wọ́n sì bàrà sí ẹ̀jẹ̀ bó ṣe bàjẹ́ yìí náà kan sì forí jì ọ́ ṣé tó bá yẹ pé màálù tiẹ̀ ni Délékè sálàdà tàbí tó bá yìnbọn sí màálù rẹ̀ ṣé ó lè bẹ̀bẹ̀ pé kó forí jì òun kan sì forí jì. ìfẹ́ bá wà wà pé ṣe tó lè. tífẹ̀ bá wà ṣé ń gbọ́. bá àdìjọ́ mi tí ó bá ti bá màálù rẹ̀ nu ráìsì kó yìnbọn sí kó yìnbọn sí màálù rẹ̀ kò ní pa fúnra yóò dá pa ẹ̀yẹ. kó bá a lè dá wọn lójú nígbà tí mi náà ti kíkú ilé ìwò ní mi ní jẹ́ kí bẹ̀ sọ̀gbọ́n náà máa ń tẹ̀lé mi. tí màálù rẹ̀ bá wọnú oko Délékè ńjọ́ mi kí ló ní kó ṣe. kó má yìnbọn sí màálù kó yìnbọn sí mi. kó yìnbọn sí bẹ́ẹ̀ni kó yìnbọn sí màálù. kó yìnbọn sí màálù. ṣe rí tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ wá dà ọmọ yẹn tó ọmọ ọdún mélòó tí ń da àgbàlagbà láàmú. It is because we don't have leaders. ọ̀rọ̀ tí mò ń sọ yóò ṣe fresh one ni wọ́n pe ìlú kan ní Erímòpé Èkìtì tẹ́ bá ti dé Ọ̀tún nínú Ọ̀tún yẹn lẹ́tí máa gbàdé Erímòpé Erímòpé yẹn ló wà ní bọ́dà Èkìtì àti Kwara ẹni bá mọ̀ bẹ̀ dáadáa ní bọ́dà Èkìtì àti Kwara commander agro marshal thank you God bless you wọ́n lè ṣiṣẹ́ tó dáa ẹ gbìyànjú àwa ò tí ì lórí ọ̀fẹ́ àti bá yín sọ̀rọ̀ ọmọ tẹ́lẹ̀ ń wòye ọlọ́pàá pé kò lọ ṣé àgbà irú èmi ọlọ́pàá lè pè mí kí n má lọ ṣé wọ́n ti ní wọ́n á bọ́ọ̀dù mi wálé wá sí station wọn eléyìí tó jẹ́ǹtù tó ṣe bíi pé òun ò ní agbára yẹ kò mọ̀ pé àwọn ènìyàn ti wà nínú oko de òun ó tún kó màálù yẹn lọ náà gíràpọ̀ ẹ̀yìn náà gba ìbọn wọ̀ àwọn àgbà wa wà nídìí òro ìran Yorùbá ò rí òro jẹ́ wọ́n wà nídìí ọsàn wọ́n ń fún ìran Yorùbá ní kíkan mú ọ̀pọ̀lọpọ̀ ní wọn wá ń pariwo síta Donald Trump ti lóun ń bọ̀ ní Nàìjíríà ṣé ó yẹ ká wà ní Nàìjíríà dìbò yìí tí àwọn bàbá ẹ̀ bá ṣe normal thing tó yẹ kán ṣe òun ló jẹ́ kí n béèrè ṣé Sunday Igboho lọ ta àwọn alágbára ìran Yorùbá ni àbí àwa ìran wọn gangan lọ ta wọn tó ti jẹ́ pé wọ́n sẹ́nitọ̀ sápò ara wọn wọ́n mínísítà wọ́n mì sápò ara wọn ni wọ́n rep sápò ara wọn ni they just go there I support the motion Fúlàní kan raise motion ní house we want to wipe away all the Yorubas by tomorrow. We want to deal with Yorubas. If you support the motion, say hi. Ẹni tó ti sùn lọ lórí ìjókòó tí ò gbọ́n tọ́tọ́, I support the motion. Kí láǹfààní àwọn bàbá yìí tá à ń pè ní alágbára ní ilẹ̀ Yorùbá? Kí láǹfààní àwọn tá à ń pè ní leaders ní ilẹ̀ Yorùbá? Sàmà. Kí ni àǹfààní àwọn tá à ń wojú ẹ̀ pé wọ́n wà ní ipò gómìnà gómìnà Ondo kò lè pátánà pẹ̀lú gómìnà Èkìtì kò lè pátánà pẹ̀lú gómìnà Ọ̀ṣun kò lè pátánà pẹ̀lú gómìnà Ọ̀yọ́ kò lè pátánà pẹ̀lú gómìnà Ògùn kò lè pátánà pẹ̀lú gómìnà Èkó ó wá dé gómìnà Kẹ́bì ní ilẹ̀ Haúsá lọ́hùn kó tó máa kó ọrọ̀ ajé ló Yorùbá lọ ẹ kí ló yìnbó àwọn arọ wọn ti ṣe handicap ni Yorùbá ti wà handicap wọ́n ti sọ wá darọ́ àti di mùmú they take over the agriculture they take over the power take over the administrative èwo ló tún kù wọ́n fi ọjà títí wọ́n fi bò títí wa mọ́lẹ̀ wọ́n ní ẹ má jẹ màálù mọ́ ńgbà tó ti ṣe títí wa pa
ọ̀nà tó dẹ̀ ń gbà wọlé sí ìran Yorùbá nìyẹn tó fi sọ wá dẹrú. bó bá fẹ́ kọ́lé lẹ́nìí bó o bá rà sí Dangote cement ò tí ì rí lẹ́kọ́ wọ́n ti paralyze Yorùbá àti wà lójú kan bí omi adágún. àwọn ò rí epo lọ́dọ̀ títí wọn but the major marketer tẹ́ bá ń gbọ́ Alhaji gùlùgùlù oil and gas Alhaji sùrẹ́sùrù Sule Lamido Sule Amadi oil and gas wọ́n ti paralyze Yorùbá but the rest táwọn wò gẹ́gẹ́ bí alágbára mo sọ pé mi ò pè wọ́n ní òkùnkùn but ìwà òkùnkùn náà ń wù ìṣe wọn ìṣe òkùnkùn ní ọ̀rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ òkùnkùn ní wọn ń ṣoore kankan fún ìran Yorùbá àwọn máa ń dúró ẹni bá tún ní wọ́n fẹ́ ṣoore fún ìran Yorùbá àwọn gẹ́gẹ́ ló máa dúró tó máa rí gẹ́gẹ́ bí ọ̀tá bóyá àwọn Fúlàní ọ̀gá wọn ló máa sọ pé this your Sunday Igboho don't allow him o wọ́n wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá òun ló fi ní wọn lára pé Fúlàní so okùn ó ṣòro fún wọn nígbà táwọn wà ní ipò agbára láti jà when the Fulani was in power during the Buhari wọn mọ́mọ́ Yorùbá bó ṣe wù wọ́n kí lẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ it is because ohun tí ẹ̀yin àgbààgbà fail to do Sunday Igboho díje síta pé ẹ ṣe máa pa ìran mi ohun tó yẹ káwọn senator sọ pé kàn yarí ní house we cannot take it anymore your people are killing our people kí gbogbo senator mẹ́ta tá a ní lẹ́kìtì níbà yìí tá a ní lóńdó ó di mẹ́fà àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ṣun ó di mẹ́sàn-án tí Ọ̀yọ́ ó di 12 àbí bẹ́ẹ̀ kọ́ tí Ògùn ó di 15 kámútẹ̀kọ́mọ́ ó di 18 káàtẹ̀ fi tàwọn Kogi àti ti Kwara lẹ̀ náà káàmú ti Ẹ̀dó sí ó di mélòó 21 èmi mọ̀ pé àwọn dẹ́ta náà máa tẹ̀lé wa lọ that is 24 senators kan boycott house mi ìmẹ̀yẹ nọ́mbà rep ta ní kí gbogbo wọn jáde síta pé pátá ń pa àwọn ìran wọn yìí ìṣẹ́ náà kọ́ wọn mọ́tò kan máa bọ̀ ṣe rò pé orin tá à ń kọ́ ilà akọ́ lẹ́nìí kàn pé gómìnà forums làbújá káwọn ti tọ̀dọ̀ wọ kàn máa lọ ṣe rò pé orin tá à ń kọ́ lẹ́nìí là máa kọ́ but those people that we call leaders àwọn tó wà ní ipò àṣẹ wọ́n ti rí pé easy money wọ́n gbé owó ga ju ẹ̀mí èèyàn lọ that is why we see them as enemy of the Yorùbá land. àwọn alágbára ilẹ̀ Yorùbá tí a rí ọwọ́ ìjà agbára wọn ọmọ Yorùbá ló wà ń pàwà o ọ̀gá DSS sọ wípé don't wait for the government mobilize yourself ṣé wọ́n jẹ́ work don't ever wait for the government ẹ mobilize ara yín kí ló yẹ kí bàbá Tinubu ṣe that wanted ṣebí Sunday Igboho mobilize àwọn èèyàn ni láyé tá a wà yìí this generation tá a wà àwọn Ìbàràpá ò ní gbàgbé Sunday Igboho láéláé this generation oore tí Sunday Igboho ṣe fún wọn ó ju oore tí Awólọ́wọ̀ ṣe fún wọn lọ they will never forget our Sunday Igboho. kẹgbẹ́ ń bá gò kúrò ká mobilize onímọ̀bítọ́ ohun tó bá máa ṣe ìran Yorùbá lóore most especially àwa ọ̀dọ́ àwọn the mechanus you will never see the Yorùbá leader to partake on it ó yìí sì fún wọn láti parí ìjà Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ṣé tí àwọn bàbá yìí bá dúró tó bá dúró ní ipò bàbá tó ń bá dáadáa tí ìfẹ́ Yorùbá wà lọ́kàn wọn kó pé Gani Adams kó pé Sunday Igboho wọlé
pé kí ló ń ṣe yín, ìyà ń jẹ Yorùbá, ìwọ ń wọ agbádá funfun káàkiri. Ṣé n ta fi jáwé, ṣé oyè tó jẹ oyè ká máa wọ agbádá funfun káàkiri, ká máa bọ olókun festival OPU ní South Africa, kọ́gbà mẹ́rin méjèèjì papọ̀. Ṣé ẹ rò pé ìyà tó ń jẹ wá ẹ̀yà jẹ wá ni? But they are not ready to do anything that will favour the Yoruba land until people àpò wọn. Àwọn ọmọ 96 years, bàbá 96 years sì ń lé contract l'Abuja. Fúlàní lè rí yẹ ọmọ kékeré, éèjì ẹ̀ tí lè kọjá 70 years lẹ́kìtì AK-47 gómìnà Èkìtì ìwọ lanú ń bẹ̀, ẹ̀yin Èkìtì ẹ mọ̀ dìbò sébẹ̀ lọ ṣèbélé náà rẹ̀ lè mú ni. Ẹ̀gbọ́n ní tẹ́ bá ti rí mi nínú oko yín ẹ mọ̀ pa màálù èmi ní kẹ́ pa, gbà ilẹ̀ máa mọ̀ pé ó lérò lẹ́yìn. Ẹ wà lọ́wọ́ ẹ wá yọ àyìn fọ́n náà fọ́nṣú ẹ kọ́ ẹ fọ́n náà kí ìran Yorùbá rí nǹkan sí jẹ. Ẹ wà nídìí ọ̀sán ẹ fún ìran Yorùbá ní kíkan mu. Ohun tó yẹ kó jẹ́ àrètí gbọ́ wa, òun lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá bẹ̀rẹ̀ fi ṣe tọ́pìkì káàkiri. Tẹ bá dé ibi téèyàn méjì bá jókòó sí, wọ́n ní Amẹ́ríkà ń bọ̀ Nàìjíríà, ṣé ó yẹ kí ìran Yorùbá tó nípìn nínú ẹ̀? Tí ẹ̀yin bàbá ẹ̀ bá dìde tẹ́ dúró gẹ́gẹ́ bí èèyàn, I don't know why tẹ́yìn gẹ́gẹ́ fi wá dìde tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira. Tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá ọjọ́ ọ̀la fún ìran Yorùbá. Tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi, torí ẹ mọ̀ pé ìran Yorùbá ò ní ìsinmi nínú Nàìjíríà. Ẹ mọ̀ pé ìran Yorùbá ní ògo àárí ògo lò nínú Nàìjíríà. Bàbá pásítọ̀ kan pè mí lénìí abájọ sọ̀rọ̀ bàbá Èkìtì níbo lẹ bọ́ọ̀lù wa dé, ẹ má mà jẹ́ kíkí ní olùsù yín. Mo ń sà ṣe bẹ́ẹ̀ ní eré ọmọdé là ń ṣe tẹ́lẹ̀. Bàbá Èkìtì solution yẹn mo ní sà, ìyẹn ni pé ẹ mọ̀ ó tọ́. Wáì tí ẹ̀yin tá à ń wò gẹ́gẹ́ bí leader tẹ́ bá ti ní owó, tí Nàìjíríà bá ti ń kó owó fún yín tẹ́ ń rówó ná, ẹ gbàgbé ìran yín. Ó dìgbà tí Nàìjíríà bá dé bá yín kẹ́ tó mọ̀ pé lóòótọ́ we need our freedom. Ó wá ní ọmọ mẹ́ta ló máa ti graduate báyìí, kò mà sí kankan tó ìríṣẹ́ nù wọn. Ṣèbí pásítọ̀ níyìn sà, ẹ sọ wọn náà àwọn náà di pásítọ̀. Tẹ́yìn bá ń gbàdúrà fún yẹn káwọn máa tàmì òróró lọ, ẹ sọ kan nínú wọn di aríran. Kò wà ní bàbá yìí ni Olúwa wí, bólúwa bá tiẹ̀ wí. Mo ní sà mo mọ oògùn tẹ́lẹ̀ máa fi ríran, màá bá yín wá ìpín ajá tó le pẹ̀lú tìró gidi, ó pẹ́ lẹ́kìtì ń bí báyìí. Ẹyọ kan tó kù hìn ní sọ torí àwọn kan tẹ́tí lórí prógráàmù, wọ́n máa ní bàbá Èkìtì ló kọ́ wọn. Mo ní màá bá yín wá kẹ́ ẹ máa lé tìró sáwọn ọmọ méjèèjì lójú, wọ́n máa ríran. Ìgbà tá à ń pariwo torí pé àwọn olóṣèlú ń kówó fún yín, ẹ fẹ́ kí ìjọ yín ó tú, ṣùgbọ́n ẹ fẹ́ kí ìran yín ó tú. Ọ̀pọ̀lọpọ̀ tó ń pera rẹ̀ ní pásítọ̀ tọ́lọ́run ò mọ̀, tó ń pera rẹ̀ ní wòlíì tọ́lọ́run ò wò ó. Ó ti wá ń kàn yín náà, yín náà ti wá ní àwọn gíráduétì nílé. Ẹ ṣe wàá mọ̀ pé lóòótọ́ inú ìnira ni mẹ̀kúnnù wà. Àdàbí á dá fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin tẹ́ sọ Yorùbá, tẹ́ lọ́wọ́ nínú ìjìyà ìran Yorùbá, that you know that Yorùbá land need deliverance. Àdàbí á dá fún yín. Àti tẹ́ kò lábò pẹ̀lú àwọn alágbára ìran Yorùbá, àwọn tó yẹ kó jà fún wa. Mo ń sọ ìyà èèyàn ò jẹ́ Yorùbá, ṣùgbọ́n ìyà àwọn tó nífẹ̀ẹ́ ìran Yorùbá ló ń jẹ wá lọ́wọ́. They see Yorùbá as kí ni kí n pè é, emergency òyìnbó sọ. Tí n bá délé àyè á gbà mí dáadáa. Àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá ò sí mọ́,
wọ́n wà o wọ́n pọ̀ ní kò ságbára lọ́wọ́ wọn kò sáṣẹ lẹ́nu wọn àwọn tó ní àṣẹ tó wà nípò àṣẹ lénìí wọn fàlàáfíà fún ìran wọn èrè ìdí nìyẹn tí wọ́n fi gbà okùn tí Fúlàní so mọ́ ìran Yorùbá lọ́rùn ló fi difficult fún wọn láti tú Buhari gbé ìran Yorùbá sínú ìdè ó ṣòro ó ṣe fún bàbá Tinubu láti tú ìdè náà ó ṣòro Sunday Igboho ní ẹ má pa ìran Yorùbá ẹ má pa ìran mi mọ́ ó lé wọn ní Ìbàràpá ó lé wọn ní Ògùn State ó lé wọn lẹ́kìtì Buhari declare wanted Buhari fẹ́ pa ni ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ọba mi fẹ́ràn ìran yìí ọmọ aládé àwọn ọmọ odù tó dẹ́ ìwà torí pé Ọlọ́run ń bẹ lẹ́yìn wa trap tó ń dẹ́lẹ̀ fún Sunday Igboho Ọlọ́run ọba mi ò jẹ́ orí ó declare Sunday Igboho wanted bàbá Tinubu wà ń bẹ̀ wanted yóò ṣòro ó ṣe fún bàbá Bọ́lá Ahmed Tinubu to free Sunday Igboho ẹ̀dẹ̀ ní Yorùbá nìyí àwa ń sọ pé ìbí yín kò ní kọ́ má pé ojúlówó ọmọ Yorùbá nìyí àwa ń sọ ṣùgbọ́n ìwà tẹ́ ẹ̀ ń wù bàbá Tinubu ó ti mú kí àwa gan máa dáàtú pé ṣé lóòótọ́ ṣé Yorùbá ni bàbá ìyá àti ọmọ Èkó ni rárá kì í ṣe ọmọ Èkó ọmọ Ìrágbìjí ni omi ẹ̀kọ́ ni Yorùbá náà ni Ìrágbìjí Yorùbá lè kó ṣùgbọ́n àti ń dáàtú ẹ̀sà àyè èrí ìjẹ authentic Yorùbá mà tí Fúlàní máa fi okùn sí wa lọ́rùn sá tẹ́ẹ̀dẹ̀ wà ní pòsíṣà àti tú tó nira fún yín láti tú. mo sọ lánàá bẹ́ẹ̀ bá lẹ̀ ní fi agbára lẹ̀ agbára máa fi yín lẹ̀ ńjọ́ kan tẹ́ẹ̀ bá lẹ̀ ní fi agbára lẹ̀ di agbára wì fi yú lẹ̀ lẹ́ẹ̀kan ṣe gbọ́ mi a ti rí o ọmọ ọba tó dẹrú rí bẹ́ẹ̀ la dẹ̀ ti rí ìwọ̀fà tó dọlọ́rọ̀ àbí gbogbo wa lẹ́mọ́rin yẹn ayé ìyá ìṣèkínní kankan ó kú o ènìyàn rìnrìn ó sọnù wọ́n ní kò sí ní tójú òní rí láyé the Fulanis the majority of you mo gbọ́ nínú tàbí kan wọ́n ní bàbá Tinubu lóun mọ pé tóun bá fight Boko Haram they will kill him nígbà tí irú àwa yìí tá a jẹ́ kankan ńlẹ̀ ayé àbẹ̀rù ikú kílẹ̀ tún wá tẹ̀ ń bẹ̀rù ikú àǹbẹ̀lẹ̀ tàṣẹ ikú kan ò ní pa yín if you do the needful you do the right thing kí ni jẹ́ ikú ẹ wá ń fi ẹ̀mí Yorùbá ẹ fi ń bọ àwọn ọmọ Fúlàní ẹ wá ń fi ẹ̀mí wa ẹ fi ń tu àwọn ọmọ Fúlàní lójú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èyí ọmọ Yorùbá kí n tó máa lọ agbádùn ara wa dáadáa lágbára Ọlọ́run lọ́la ọ̀rọ̀ ń bẹ níkù mi tí n fẹ́ sọ fáwọn àgbàlagbà yẹn pé wọ́n jẹ́ kí Yorùbá ó wà lórí mékèmé èsìkéṣì wa ń bá wa ń bẹ̀ wọ́n wá ń jẹ́ kí ojú Yorùbá orí rẹ́dẹ̀rẹ́dẹ̀ àwa ni ká má jẹ́ oṣù wa ká má jẹ́ rẹ̀ wá. gbogbo àwọn ọmọ aládé gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire ṣe ti rí báyìí pé ilé làbọ̀ sí mi oko wọ́n ní lọ́wọ́ ìbáyìí tó ń lọ ní Nàìjíríà lọ́wọ́ ìbáyìí ni pé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ikú kọ́ ni bẹ́ẹ̀ ni ó sọ àpò ikú kọ́ ni báyìí ọ̀rọ̀ àwọn Amẹ́ríkà yìí wọ́n máa mú ṣeré àmọ́ mo kàn fẹ́ pé gbogbo ẹ̀yin black tẹ́ wà ní tẹ́ ń ṣe sójà ní US mo mọ̀ pé ẹ̀ ń wà happy torí pé wọ́n fẹ́ wá gbèjà wa níbí báyìí nítorí pé bí ìjọba ṣe wá ò dáa but ẹ bá rò sọ́tún kẹ́ rò sósì o òyìnbó ò ní ṣe nǹkan tán ní benefit ń bẹ o ta ló ń promote bandit àwọn òyìnbó náà ti rí weapon ẹ ká kíyèsí ra o trap tó yìnbó sẹ́ẹ̀tì fún wa ó lọ fá o náà mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ aládé mo fẹ́ kí gbogbo àjọ sílaka yorùbá gbogbo wọn tó bá ti jọmọ aládé pátápátá tó jọmọ Oòduà tó jọmọ Yorùbá tó jọmọ adúláwọ̀ tó jọmọ káàrọ̀ òjíire ṣé wàá rí báyìí pé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má lálà. Number 1 nígbà tí àwọn pásítọ̀ Christian yẹn tí wọ́n fẹ́ pè èèyàn báyìí ṣẹ́rí pé wọ́n pe Amẹ́ríkà is mean ibo ni Bible ti wá. Now mo wá ra àwọn Muslim kan tó ń sọ̀rọ̀ pé wọ́n pa àwọn náà máa lọ pe àwọn Iran àbáwọn máa lọ pe kínní wọ́n ẹ̀ tiẹ̀ lè pe China kó wá bá yín jagun náà torí China ò believe nínú gbogbo rubbish wọn yẹn China ò believe nínú religion. Now
onílé ìgbà tó du ìworo sí ìworo tó dogun báyìí sí onílé bẹ̀ sí lọ ń pe àwọn fámìlì ẹ̀ ẹ̀yin ọmọ aládé kálẹ̀ yín fẹ́ pé o nígbà tẹ́ ti sọ lé yín nù báyìí kálẹ̀ fẹ́ pé báyìí àbí ẹni tẹ́ ti sọnù tẹ́ ti pa ti tẹ́ náà bọ́ ọmọ pé kò náà ń ta sí wọn lórí ògógóró náà ń ta sí wọn lórí ajá náà ń bẹ́ sí wọn lórí ṣẹ́ni yẹn náà lẹ fẹ́ pé báyìí ṣẹ́ráyé wa lóde oníkálukú lọ ń pe ibi tán ti múwèé wá tán ti wá fi ń dà wá láàmú bí wọn ò dẹ̀ fi ìwé yẹn ẹ béèrè lọ́wọ́ Trump fún ara ẹ̀ mélòó ni ṣọ́ọ̀ṣì tó wà ní US tó wà nílùú ẹ̀ ṣọ́ọ̀ṣì méjì mẹ́ta ò lè dúró ti ra wọn lẹ́gbẹ̀ẹ́ nílùú ẹ̀ nílùú títí ẹ̀ ṣé báwọn ṣe wá fún mú wa àṣì sílé fún bí ṣé báwọn bẹ́ẹ̀ làwọn ṣe accept church nílùú títí wọn bẹ̀ nílùú tí Trump sọ tó lóun fẹ́ wá jà fún Christian how many Christian ló wà l'Amẹ́ríkà how many Christian ló wà ní UK ẹ̀yin ọmọ Yorùbá yìí tẹ́ pé ayé lọ́mọ Nàìjíríà ẹ̀ máa ṣí sẹ́ǹsì yín bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o bí ṣọ́ọ̀ṣì ṣe wà ládùúgbò yín tó tóbi 30-50 ṣé bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì ṣe wà ní ìlú títí ẹ̀ gangan ìlú Trump gangan fún ara ẹ̀ how many church ló wà ní ìlú títí ẹ̀ ṣọ́ọ̀ṣì wo gangan lòun fún ara ẹ̀ ń lọ ṣẹ́rí tí àwọn pípù yìí tó máa fẹ́ gbalẹ̀ ọpọlọ wọn ó máa ń dìpù gan wọ́n ti rò papọ̀ máwọn olóṣèlú wa wọ́n wà láwọn ń bọ̀ fẹ́ wá jagun bí irọ́ ni wọ́n fẹ́ wá gbalẹ̀ ni o wọn ò nípa president nìkan wọn ò nípa àwọn commissioner yẹn nìkan àwọn minister yẹn nìkan o wọ́n máa bọ́ǹbù gbogbo everywhere ni o ẹ̀yin tẹ́ ti kọ́lé tẹ́lẹ̀ tẹ́ rò pé ti kọ́lé ọlọ́mọ ayẹ kó padà di desert wọ́n á ba nǹkan jẹ́ gan bóde ṣe wà Igbo land wà ní target wọn Abuja ó wà ní target wọn Lagos state wà ní target wọn I'm telling you so tẹ́ bá sọ pé mi mọ̀ nǹkan tí mo sọ máa sọ fún yín pé inú òṣèlú ni mo wà láti kékeré ẹ bá kọ̀ rò pé bí a mo kàn join struggle láàrin ọ̀nà láti kékeré ni mo ti mọ̀ ń pa òṣèlú dáadáa mo mọ̀ bó ṣe ń play game yẹn èmi mọ̀ bó lóṣèlú ṣe ń ṣe meeting tó máa fi meeting sago mẹ́jọ láti parí meeting lágo 12 òru àwọn pẹ̀fú ẹlẹ̀ lọ́fẹ́ wá ṣe tago mẹ́jọ yẹn wọ́n ti ṣe original meeting lágo 12 òru nǹkan tó bá fẹ́ sọ tó jẹ́ extra tó jẹ́ secret wọ́n ti sọ ní 12 o'clock òru kó tó wá sí 8 o'clock in the morning láti jókòó general meeting this guy lásán ni general meeting olóṣèlú ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ṣe rí bó ṣe ń play game yàwá náà mọ̀ ń pa ẹ̀ bó lóṣèlú ṣe máa wọ̀ yín láàrin àwọn tó ti gbàgbé yín for the past 3 years awakù 1 year tó fẹ́ dìbò wọ́n ṣe máa wá sàdúgbò lẹ́yìn kọ̀ọ̀kan ṣe ọ̀dọ́rẹ́bù tọ́jọ́ mẹ́ta báwo ni a máa sọ fún yín pé iṣẹ́ ni iṣẹ́ tó sọ fún yín pé iṣẹ́ ló gbomi mu yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ wo ibi báyìí kọ́ ló ti kó bò lọ ni títí wa òdẹ̀ dá òdẹ̀ sọ pé iṣẹ́ ni bọ̀ àwọn èèyàn kì í ru ọpọlọ síbẹ̀ nǹkan tá a máa jẹ nǹkan tá a jẹ òjẹ́ ká gbọ́n ẹ kú iṣẹ́ olúwa fún yín lérè o àwọn ọ̀dẹ̀ òun la bá débi tá a wà báyìí ó ti di woro sí woro báyìí mo sọ fún yín gbà yẹn mo sọ fáwọn babaláwo náà ilé náà kàn yín gbogbo babaláwo pátápátá tẹ́ ẹ ṣe fáwọn òyìnbó ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀ ṣe rí tí kìíní tí mi gbìgbìgbì tó bá já ṣe rí ọmọ náà làárọ̀ síná èmi àti yín ni lórí mẹ́díà yìí máa fojú yín gbo títì báyìí ni láti sọ fún yín ẹ̀kọ́ òyìnbó wa ẹ̀ máa ṣẹ́fà fún wọn ẹ̀ mọ̀ pé àṣírí yín náà fẹ́ wá fọgbọ́n mọ̀ wọ́n fọgbọ́n súnmọ́ yín láti mọ kiri ni kán lè kó àwọn ọmọ bíbí inú yín lẹ́rú tó o bá sọ̀rọ̀ pé babaláwo ni ẹ tó bá rò pé bí a mò ń sọ̀rọ̀ sí ẹ ìwà burúkú ọwọ́ ẹ tó ń fàṣírí àwọn tí ò yẹ kó fàṣírí hàn yẹn òní kó lọ stop ìfẹ́ ni mo ní torí àwọn ọmọ yẹn máa padà dẹrú last ni wọ́n á da ẹrú wọ́n tiẹ̀ ti ń dẹrú already kí ló ń pè ní babaláwo bàbá tó ní awo bàbá tó láṣìírí lọ́wọ́ bàbá tó mọ̀ ọ́ wò ẹ wá wo àwọn ọmọ títí yín ẹ ń wo àwọn òyìnbó ẹ wo country yín ẹ ń wo àwọn òyìnbó ń bọ̀ ló ń bọ̀ wá kógun jà yín àwọn tó ń wá sọ́dọ̀ yín yẹn wọ́n ṣe bí pa àwọn ọmọ bó ṣe ń lọ ní gbogbo wọn lọ́jọ́ mọ̀ ń pa ẹ̀ so awakọ̀ àṣírí tẹ fẹ́ lò bóyá àyájọ́ tẹ ti kọ́ wọn lẹ fẹ́ lò táwọn náà ò ní lò torí òyìnbó ìbá ti kógun jà bíbá yìí ti pẹ́ wọ́n ní kì í ṣọ̀rọ̀ 50 60 70 years bíbá òyìnbó ti target Yorùbá land bọ̀ wọ́n fọgbọ́n wọlé sí wa lára díẹ̀díẹ̀ wọ́n wá ba débi pé táwọn bá ti mú bí $1,000 kan wá fún babaláwo báyìí gbàtí jẹ́ pé bí ń pa ẹ́ náà tẹ́lẹ̀ ò níṣẹ́ wàá gbà yẹn náà wàá bẹ̀ sí ní kọ́ wọn ní nǹkan tí ò yẹ kó kọ́ wọn gbogbo ẹ̀wọ̀ program ó kan anybody ní lọ́wọ́ yìí ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ló yẹ kẹ́ dìlú yín mú tó yẹ kẹ́ di ayé mú ẹ̀yin tó yẹ pé ẹ̀yin lọ́lọ́run gbélé lọ́wọ́ ẹ̀yin lọ́lọ́run gbà fún ẹ wá dákẹ́ ẹ̀rí ní silent àwọn olóṣèlú wọn kò yín sábẹ́ babaláwo ò lè dífá fọ́ba mọ́ babaláwo ò lè kìlọ̀ fọ́ba mọ́ torí ìjẹkújẹ ṣé babaláwo àwọn ọba wa àwádìí babaláwo tó kìlọ̀ fún wọn lẹ́ni tó ń dífá fún wọn máa ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí ọba mi tí ó kọ̀ yẹ kó jẹun pati a máa jẹun pati ẹbẹ̀ sí ní fún wa léèwọ̀ jẹ torí kí kógun lè kó ọlọ́ta wa lọ ẹ wá fẹ́ ká dákẹ́ ká má sọ̀rọ̀ ṣé náà ókè ó ń bú mi lábẹ́ comment section tó bá ti wá dé sí báyìí wọ́n yọ̀wọ́ sílẹ̀ wọn ní yìnbọn lu wa àbí ìwọ ṣèfù àbí torí pé o ní private jet àbí àwọn táwa ní private jet yàwá ní ká forí fa làlàlàlà ẹ jẹ́ ká máa wo fíìmù yẹn bọ̀ ná. ẹ lè pa wá nílẹ̀ yìí èmi mi ò jẹ́ wọ o kélédùmọ̀rì káwọn alálẹ̀ dúró ti èmi o mo ṣe wà bá ti ṣe tọ́sìn èmi máa lọ bọ̀ṣù wọ́n máa sọ pé kẹ́ ẹ jókòó kẹ́ ẹ bọ̀ṣù ẹ̀ẹ́nẹ́ lè bọ́ kẹ́ ẹ bọ̀gún ẹ̀ẹ́nẹ́ lè bọ́ kẹ́ ẹ gbé tutù ẹ̀ẹ́nẹ́ lè gbé kẹ́ ẹ ṣe gbogbo nǹkan tó yára kẹ́ ẹ ṣe ẹ̀ẹ́nẹ́ lè ṣe pé kinní kan tó fún yín táwọn Boko Haram òyìnbó tó bá ti lè kó bọ́ dé nsìn tó kó bọ́ǹbù dé nsìn ó yẹ rí ẹ tó bá ti fẹ́ báyìí ẹ gbogbo yín gbé àwọn ìwé tẹ́ máa ń bílífù nínú ẹ̀ kẹ́ gbé sáyà báyìí kẹ́ wá dó síwájú ìbọn káwò ná ó ti yé torí ó ń ṣẹlẹ̀ ń sìn báyìí sí ẹ̀fì kẹ́yẹ́ kí gbogbo wa pátá ká bọ́ síta sí ká pariwo ibi táwọn pípù yín kó wa lọ final judgement náà fẹ́ gbà yìí o wọ́n ti reduce the population country ẹ máa wọ ọgbọ́n tán dá òyìnbó wọ́n kọ́kọ́ so Nàìjíríà papọ̀
kí ló kà wá Yorùbá pẹ̀lú Nàìjíríà, kí ló kà wá ọmọ aládé, kí ló yẹ kó kan Ilé Ifẹ̀ lórísun wa? Báwo la ṣe wá àtàṣì mọ́ ìlú òyìnbó tó wá di pé tí dọ́là bá ti wá wọ́n lọ́hùn á máa affect wa ń bí? Ẹ wo rádaràda, ẹ dẹ̀ sọ pé ẹ̀yin enjoy, ẹ̀yin tẹ́ ẹ̀ enjoy dọ́là yẹn náà tún bọ̀ wá pa ẹ̀, ó yá wọ́n sórí ẹ̀dẹ́ fún yín, inú yín dùn, ẹ̀yin tẹ́ ẹ̀ enjoy dọ́là yẹn ẹ̀yin náà ń bọ̀ wá pa ẹ̀, máa múra sílẹ̀. Bóyá tí àwọn òyìnbó bá ti dé bí àwọn tó mọ̀ nǹkan tó ń jẹ́, tó mọ̀ bí tó ń jẹ́ ìjọka, àwọn tó mọ̀ bí tó ń jẹ́ ládìpọ̀, bóyá wọ́n wá yọ yín sílẹ̀ o, mo fẹ́ wò ó. Bóyá èèyàn kan ló máa wà nínú plane lára wa tá máa jíwèé pé bíbá ní kẹ́ bọ́ǹbù ẹ má bọ́ǹbù ibi, mo fẹ́ wò ó. Ẹ jẹ́ kí wọ́n kọ́ dé ná, ṣé mo bọ́ ṣe Israel ṣá, ṣé mo bọ́ ṣe àwọn Afghanistan àwọn ibi tó ti jagun yẹn, ṣé wọ́n yọ àdúgbò kan sílẹ̀ pé bíbá làwọn fẹ́ bọ́ǹbù ni, àfi ibi tó rí bá kó yọ. Ok, tọ́lọ́run bá mi ìgbẹ́ lọ́wọ́ kọ́lọ́run fún wọn ṣe, èmi ò ní, I don't need trouble in this country. If you people can need trouble in Nigeria, we don't need trouble in Yoruba land. Tẹ́ bá fún àwa ọmọ onílé láàyè, ẹ fún olóyè Sunday Igboho láàyè fáwọn bàbá àwọn jagunjagun yẹn lẹ́yìn ààyè. Ẹyẹ kan lé Fúlàní fúnra wọn, ìsì ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n kò tó nǹkan tó ń lo àdá láti bẹ́. Kò tó bẹ́ẹ̀, wọn ò tó bẹ́ẹ̀, mélòó ni wọ́n? But torí pé ẹ̀yin olóṣèlú, ẹ̀yin politician interest is the death of citizen. Òun lẹ̀ ṣe fẹ́ gbé gbèsè kankan náà. Ṣebí kọ́ bá pààyàn mọ́ lẹ́ fi lọ pààyàn nílé olóyè Sunday Igboho, tẹ pààyàn méjì dànù síbẹ̀. Torí kí ni? Torí pé kọ́ má pààyàn mọ́ nílùú yìí náà ni. So ẹ̀rú lè gbà yín politician báyìí sí pé àwọn òyìnbó ń bọ̀ wá bá yín jà. Bó dẹ̀ ṣe wà ibi tẹ́lẹ̀ṣẹ̀ bá ti ń jìyà olódodo máa pín bẹ́ẹ̀ ló jẹ́ kí mi pariwo kí n máa sọ̀rọ̀. Kò sí kó lódò kò ní pín bẹ́ẹ̀ kẹ̀. Àwọn ọmọ innocent, àwọn ọmọ tó ọmọ kankan, ok àdúgbò tó ti fẹ́ bọ́ǹbù nǹkan yẹn kò sáwọn ará àdúgbò ń bẹ̀. Ẹ kò ṣàlàyé ibi kan tó yẹ kó bọ́ǹbù báyìí. Ẹ ṣàlàyé ibi tó yẹ kó bọ́ǹbù báyìí. Ẹ ṣàlàyé pé ibi báyìí particular place ibi báyìí náà ti ń bọ̀ wá jà o, wọn ò jàjà yẹn débi o, ta ló lè ṣàlàyé fún mi báyìí?